adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Ọba tí ó tó fún aláǹfààní lénìí tó ní ká máa bẹ̀rẹ̀ láàyè, ọba náà ni ọba tí a fi ọpẹ́ fún. Gbogbo oore táa mọ̀ táa lè tọ́ka sí lénìí tọ́lọ́run bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kò sẹ́yìn Ọlọ́run ọba yìí. Àwa ń dúpẹ́ oore ìfọ́lọ́run ọba náà. Èyí tó yí wá nú oore Ọlọ́run tó ṣe fún wa tó hàn sí wá ń bẹ̀, adúpẹ́ Ọlọ́run ọba. Adúpẹ́ fún Ọlọ́run ọba lé lórí. Èyí tó yí pé àti ẹ̀mọ̀ pé oore ní tó pé ló fi ṣe fún wa, adúpẹ́ lórí ìyẹn náà fọ́lọ́run. Àwa ń bẹ̀ kó ṣàlékún dáadáa wa, kó ṣàlékún oore wa. Gbogbo ìràwọ̀ wá síwájú Ọlọ́run ọba bá mú lọ sílẹ̀ àṣẹ kó bá ní fàlùbáríkà sí. Gbogbo táà ń tọrọ táà fẹ́ Ọlọ́run kó ṣe fún wa. Ìta àwọn ọba lálábò lé lórí táà fẹ́ Ọlọ́run má ṣe fún Ọlọ́run. Wọ́n ṣe dáadáa fún wa. Àánú rẹ, oore rẹ, ìkẹ́ rẹ là ń wá. Ìbínú rẹ, ìrẹ Ọlọ́run má fi bá wa lò. Àmọ́ ẹni Ọlọ́run kan ṣoṣo, olórogún ọlọ́ba kan. O ní pílẹ̀ ìrẹ Ọlọ́run bá wa Allah kátọ̀ pé ó lópin. O lálábìjọ láfiwé. O níyàwó kátọ̀ pé ó bímọ. Ẹyọkan ni ìrẹ Ọlọ́run ọba nínú ìjẹ́ Ọlọ́run ọba rẹ Ọlọ́run. Ẹyọkan ní ẹnu ká máa sìn ẹ́. Ẹyọkan ní lórí àwọn orúkọ rẹ, orúkọ dáadáa. Ẹyọkan ní lórí àwọn ìròyìn rẹ, ìròyìn mímọ́. Má fún ìrẹ Ọlọ́run ọba pípọ̀ ní bùkún Ọlọ́run ọba. Adúwá ń jẹ́ nígbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ rẹ ni, ẹrú rẹ ni, ọ̀rẹ́ ayò rẹ ni, àyànfẹ́ rẹ ni, ẹni ẹ̀san nínú àwọn ẹ̀dá rẹ̀. Bákan náà ẹni tó fọkànbalẹ̀ sí ní lóríṣẹ́ tó fi rán. Ọlọ́run bá ní kẹ́ ànábì, bá ní gẹ́ ànábì. Gbọ́ àwọn ànábì Ọlọ́run tí wọ́n jíṣẹ́ Ọlọ́run síwájú ànábì bá ní kẹ́ wọn, bá ní gẹ́ wọn. Gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì bá ní yọ́nú sí wọn. Àti ẹ̀tọ́ tẹ̀lé wọn bá ní yọ́nú sí wọn. Ìyọ́nú rẹ̀ Ọlọ́run jẹ́ kó dórí àwa náà àtàwọn àmọ́rọ̀mọ́dọ́mà wa. Jímà tẹ̀ní mọ́sẹ̀lọ́pìn jímà tákìláyé. Ọ̀pọ̀lọpọ̀ jímà kò fún aláǹfààní ẹ̀ kákìláyé pẹ̀lú àlàáfíà pẹ̀lú okun ara. Ẹ̀yin orísun Ọlọ́run bá ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá. Ẹ jẹ́ á páyà Ọlọ́run. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run bí kíbi tá a bá ti wà. Ìpáyà Ọlọ́run bá dé ọwọ́ wa. Òun náà ni ká máa ṣe Ọlọ́run ká sì máa ṣe. Ká sì máa débẹ̀ Ọlọ́run ká jìnà sí. Ìyẹn náà ni tó máa páyà Ọlọ́run bá ní ṣókí. Àbẹ̀ Ọlọ́run gbò tí ó ti fún a ṣe nínú máa ṣe ìrẹ̀ Ọlọ́run táàrí ṣe, ìrẹ̀ Ọlọ́run gbájọ́ sọ wọn. Gbogbo àwọn má débẹ̀ rẹ̀ táa débẹ̀ fún dìkan sí kejì, ìyá àbí wa foríjì wa, wà mójútó wa, fẹ́sẹ̀ wà nílẹ̀ lójú ọ̀nà tí a wà sí àlékún mọ̀nà fún wa. Lè ní afẹ́ yẹ̀wò ọ̀rọ̀ pàtàkì, ọ̀rọ̀ àsìkò, iná ni ọ̀rọ̀ tẹ̀ní. A ó rí pé jímọ̀ ìní ọ̀nà ni ọjọ́ 19 oṣù kejìlá ọdún àwọn olóyìnbó ìyá 2025 tó sì dédé ọjọ́ 28 oṣù kẹfà àwa mùsùlùmí 1447. A rí pé gẹ́gẹ́ bí ìtàbá sábà ní orílẹ̀ ayé àti ìtàbá sábà nílùú wa ń bí Nàìjíríà, ó náà ní tí oṣù December bá ti ń délẹ̀ lọ, a gbà pé a fẹ́ parí ọdún àwọn olóyìnbó, àwọn tí wọ́n wá jẹ gàbálẹ́ lórí, àwọn colonial master, especially àwọn tí wọ́n wá láti Britain jọ́nà lọ. Inú àkàn tí a fi ilẹ̀ tí ó kó ń lẹ́dẹ̀ ní, ó náà ní pé
wọ́n fi Gregorian calendar lélẹ̀ gẹ́gẹ́ bí n tá máa lò nínú ìgbésí ayé wa tó bẹ̀rẹ̀ láti January tó parí sí December. Ìyẹn náà ni ìjọba ń lò. Ó dàbí pé kí àwọn colonial master tó dé ní Nàìjíríà wa iná nílùú wa iná agálẹ̀ Yorùbá wa gan a ní òkàtà ń lò. Àbáwọ́ ma sọ pé oṣù àgà wà tẹ́rẹ wọ́n ma sọ bẹ́ ìṣojú ọ̀run ni wọ́n sọ láwọn orúkọ yẹn. Tàbí náà ní ìpìlẹ̀ inú Suratu Tawbah àyà 36 Ọlọ́run dádájí yíò nǹkan oṣù tí mẹ́lọ́dún Ọlọ́run 12 ni ó ti ní àkọọ́lẹ̀ inú ìwé mímọ́ tí í ṣe Lawhul Mahfuz nígbà tó ti dá sánmà àtilẹ̀ tó ti dá ilé ayé ní wọ́n ń bẹ́ẹ̀nú àwọn oṣù 12 mẹ́rin tọ́jú oṣù Ọ̀wọ̀ ẹ̀rì ọlọ́níyẹ náà ní ẹsẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ẹgbọ́ sàbùsíra yín nínú àwọn oṣù méjèèjì láyé àgàgà àwọn tó wá tó jẹ́ mẹ́rin ń bẹ̀ tó jẹ́ oṣù Ọ̀wọ̀ Rajab ẹgbọ́n bákanáà Zulqa'dah Zulhijjah al-Muharram àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ló sọ Ọ̀wọ̀ ẹ̀rì Rajab oṣù keje ọdún àwọn mùsùlùmí Zulqa'dah oṣù kọkànlá ọdún àwọn mùsùlùmí Zulhijjah oṣù kejìlá ọdún àwọn mùsùlùmí al-Muharram oṣù àkọ́kọ́ ọdún àwọn mùsùlùmí. Àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin là ń pè ní oṣù Ọ̀wọ̀ ẹ̀rì àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin là ń pè ní oṣù Ọ̀wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam. Nínú Suratu Baqara àyà 189 Ọlọ́run wọ́n máa bèèrè Ànábì léèrè nípa ilé tẹ́sù sọ fún pé a gbé ilé tẹ́sù kalẹ̀ láti káwọn ènìyàn máa fi màsìkò àgàgà àsìkò hajj. Suratu Yunus láyé ẹlẹ́ẹ̀karùn-ún Suratu Isra ẹlẹ́ẹ̀kejìlá tàbá ka àwọn àyà yìí Ọlọ́run ní ń gbé òṣùpá kalẹ̀ ká máa fi mọ̀ǹkà ká mọ́dún dípò lọ́dọ̀ àwa mùsùlùmí wọ́n ń pè ní at-takwim al-qamari al-islami al-hijri àwọn òǹkà tí a máa fi oṣù ojú ọ̀run kà tó jẹ́ òǹkà tí ẹ̀sìn àwa mùsùlùmí tó rọ̀pọ̀ mọ́ ìjírà Ànábì tó láti lọ Mákà lọ sí Mádínà lẹ́mọ̀gbọ́ ìjírà kàlẹ́ndà ìjírà yíyà tàwa mùsùlùmí nìyẹn. Gẹ́gẹ́ bí a ṣe wá sọ yí pé nílùú wa ilé ní lọ́dọ̀ ìjọba wa lẹ́gbà tí àwọn amúnisì ti wá Gregorian calendar là ń lò oṣù àwọn olóyìnbó tó sùpọ̀ mọ́ bíbí Ànábì Ìsá alayhi salam tó gbá wọn Britain jọ́nà tí wọ́n wá pẹ̀lú àwọn missionaries wọ́n wá pẹ̀lú ẹ̀sìn Christianity wọ́n wá tẹ̀sìn ní torí díẹ̀ lórípa ẹ̀sìn yẹn àtorípa àwọn òfin tánlẹ̀dì ní tó gbọ́n ní colonize wa fún tí ó dín ní 100 ọdún lálò lábẹ́ wọn sẹ́ntúrì kan gbáko lábẹ́ àwọn amúnisìn ara lẹ̀ rálẹ̀ tí a fi lẹ̀ ò náà wá ní oṣù àwọn olóyìnbó tá ń lò tàgbélé ní on the 19th December 2025. Nǹkan méjì wá ń bọ̀ níwájú báyìí tó jẹ́ àdámá tí máa ṣẹ lọ́dọọdún àwọn nǹkan kan bẹ ọdọọdún ló máa ń ṣẹlẹ̀
ọdọọdún làwọn ẹ̀sìn máa ń béèrè lé lórí. O náà ni pé tó bá di on the 25 ìjọba fún alọ́lùdé, wọ́n ní ọdẹ kìíní, wọ́n ní ọdẹ Christmas, Eid Christmas festival. Tá bá wo àdìpòrúpọ̀ mọ́ ẹ̀sìn, wọ́n wá di pé kí lórí tí a ń fi ń ṣe ọdún yìí, wọ́n nígbàtí a ń bí Ànábì Ìsá nìyẹn alayhi salam, pẹ̀ pé lọ́dọ̀ àwọn Kírísítẹ́nì náà ẹnu òkò lé lórí, wọ́n sì ń fa àmọ́ra wọn lọ pé sí lóòótọ́ ìgbàtí a ń bí Jésù àbí kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n sáà ti mọ̀ yí pé ìjọba láti fún alọ́dúndé ọdún sí ni wọ́n ní ọdún Christmas. wa ma mawqifu al-Islam min hadha al-Eid. Ojú wo ni Islam bu ọdún Christmas yìí tibqan li aqwali ulama'ina al-ajilla, ní ìbámu ọ̀rọ̀ àwọn àfáàwà àwọn àfẹ́ẹ̀sìn tí ó ṣe kó dànù, àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe rí fín. Níbo ni a gbé ọdún Christmas sí àti ìkópa àwa mùsùlùmí nínú ẹ̀? Ọdún ẹlẹ́ẹ̀kejì a ń pè ní Eid Ras Sana, ọdún ìparí ọdún kan tàbí fọ́sí ọdún tuntun, a ń pè ní New Year. Abẹ́kò ní 2025, abẹ́bẹ̀ sí 2026, the first day of January in 2026. Ìjọba declare wánà ẹgẹ́ bí ọdún dé. Ó jẹ́ ọdún méjì ní ń bọ̀ wájú àbáyé, Christmas and New Year. Wa ma mawqiful Islam min hadhaini al-eidain. Níbo ni Islam fi àwọn ọdún méjèèjì sí? Wa ma hiya aqwalu ulama'ina minhuma. Kí ni ọ̀rọ̀ àwọn àfáà wa fi hadhaini al-eidain, nípa ọdún méjèèjì, kí ni wọ́n sọ? Ilé ni àwọn kan tí a fẹ́ pé yẹ̀wò lẹ́ni. Àkọ́kọ́, ìrẹ́ mùsùlùmí, agbọ́ ọ̀kọ́ mọ̀ ìpé al-Eid níta ń pè ní ọdún. Tí a bá sọ pé ọdún, aláti mọ̀ pé níta ń pè ní ọdún ṣíṣe, sunnatun kauniyyatun tabi'iyyatun jabaliyya. Gbogbo dábàá tí ń pè ní ọdún, àdámá ni tọ́lọ́n fi sígbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó sí yọ́sọ̀nà. Kò sí ìran kan láyé tí kìí sọdún, kò sí ìran kan láyé tí kìí sọdún. Ṣùgbọ́n kí ni fa ọdún ló yàtọ̀, kí ni àdí ọkàn sí ọdún kálukú ló yàtọ̀, bó láàṣẹ máa ṣe ọdún kálukú ló yàtọ̀, pẹ́nìkan ọlọ́dún kò sí. Gbogbo tí bá jíjọ ma nìyàn lọ́dún wa, Ọlọ́run gbé ọdún kalẹ̀ fún kí ọmọ ẹ̀dẹ́yàn fi máa dùnnú, tó pé tí jẹ́ Eid ó náà ni as-surur wal-bahja, ìdùnnú wal-farah, ayọ̀ sẹ́kẹsẹ́kẹ. Ìyẹn gbọ́dọ̀ nínú gbèsè ayé ẹ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí a wáyé ní alọ́dún, gbogbo ń tàà ń pè ní ẹ̀sìn lórí ilẹ̀ ayé ló ní ọdún. Gbogbo ọmọnìyàn kọ̀ọ̀kan ló lọ́dún, bá sì wá máa sọdún ló lè yàtọ̀, ìdáǹtorí ẹ̀sọ́ ló lè yàtọ̀. Ẹ̀rì yíwọ́dọ̀ kò yíwa náà ló sọ yí pé
nígbàtí Ànábì Ìsá alayhi salam inú suratu Maida bàtọ́lọ bá ń kọ́ alẹ́kọ̀ọ́ nípa Ànábì Ìsá alayhi salam lórí ìgbà tí àwọn ọmọlẹ́yìn tí wọ́n lọ béèrè ńlá kan ní ọwọ́ Ànábì Ìsá alayhi salam. Kí ni béèrè náà? Inú suratu Maida, Quran chapter 5 ayah 112, ọlọ́ni wọ́dí qala al-hawariyun, nígbàtí àwọn ọmọlẹ́yìn Ànábì Ìsá tí wọ́n sọ báyìí pé ya Ìsá ibn Maryama, ìrẹ̀ Ìsá Maryama, hal yastati'u rabbuka, sí ọ̀nà ọba rẹ̀ ní agbára an yunazzila alayna ma'idatan minas sama'i, kó sọ̀kalẹ̀ fún wa láti sánmà tí bó ń jẹ tó ń jẹ ó ti wà, oúnjẹ tá a bá rò bá fẹ́ jẹ tí ó sọ̀kalẹ̀ láti sánmà ready made, sọ́nà ọba rẹ̀ lágbára bẹ́ẹ̀. ọlọ́ọba tó ní a wá gbàgbọ́ nípasẹ̀ rẹ̀ yìí só ní agbára bẹ́ẹ̀. Qala Ìsá dáhùn taqullaha, ọlọ́run bá mi náà lẹ́ ń ṣe báyìí sí ẹ̀páyọ̀ ọlọ́run in kuntum mu'minin, lẹ́pọ̀lọpọ̀lẹ́ bá gbà ń gbọ́ ẹ̀páyọ̀ ọlọ́run bá tẹ́bẹ̀rẹ̀. Qalu, wọ́n dá Ìsá lóhùn kípa ẹ̀páyọ̀ ọlọ́run, kípa àgbọ́lọ́run bá gbọ́, nuridu an nakula minha, afẹ́ jẹ́ lóúnjẹ ọlọ́run ni, afẹ́ jẹ́ lóúnjẹ ọlọ́run bá ní, wa tatma'inna qulubuna, kọ́kàn wá balẹ̀, ọlọ́ọ̀bá Ànábì Ìsá ó fún alóúnjẹ, wa na'lama àwọn kọ́ sọ̀dá kìtànà, a sì mọ̀ pé òdodo bá wá sọ àpẹ nírọ́, wa nakuna 'alayha mina shahidin, kánà wà lè jẹ́ lẹ́rìí lérí pé a ní a béèrè kí Ànábì Ìsá sọpọ̀ náà bá rẹ̀ kó sóúnjẹ kalẹ̀, ó sóúnjẹ kalẹ̀ máa jẹ́rìí pé olódodo ni Ànábì Ìsá. ẹ̀rì qala Ìsá ibn Maryam, Ìsá Maryam wá sọ yí pé Allahumma, ìrẹ̀ ọlọ́ọ̀bá Rabbana, ìwọ̀lọ́ọ̀bá wa mú pé anzil alayna ma'idatan minas sama'i, bá ní sọ̀kalẹ̀ láti sánmà tébù oúnjẹ kan, bá ní sọ̀kalẹ̀ láti sánmà, takunu lana 'idan li awwalina wa akhirina, tí ó máa jẹ́ ọjọ́ ọdún fáwọn ẹni kọ̀ọ̀kan wa àti àwọn tí wọ́n bá wà, àwọn ẹni ṣáájú wa àtàwọn tí wọ́n wá lẹ́yìn wa. Wa ayatan minka, tí ó sì máa jẹ́ àmì látọ̀dọ̀ ọba wá pò tọ́lọ́rọ̀ mi sẹ́, warzuqna, ìdí ọlọ́ba pèsè fún wa, wa anta khairur raziqin, wọ́n ló bọ́lú pèsè. Qala Ọlọ́run wá dáhùn, inni munazziluha alaykum, máa sọ̀kalẹ̀ fún yín oúnjẹ tẹ́ béèrè yìí, máa sọ̀kalẹ̀ fún yín. Faman yakfur ba'd, ẹmọ wá sí kèfèrí mọ̀ bá jẹ́jẹ́ mi ọlọ́ọ̀bá tán minkunu yín, fa inna u'adhibu 'adhaban law 'adhibu ahada minal alamin, máa fi àti fi jẹ nìkan jẹ́ o. ìtàn tá ń sọ yóò sínú Báíbù, Kùránì ló mú wá. Bí tàn yóò jẹba sí màtàyí, yóò dé màtàyí sápé tẹ́mọ̀ pé Al-Kùránì ìwé òfin ni, ìwé ẹ̀sìn ni, ìwé ìtàn ni. ẹ lọ bèèrè lọ́dọ̀ alàgbà nínú ìjọ kó sí bó wà ní Báíbù pé àwọn disciple Ìsá Jésù wọ́n béèrè fún oúnjẹ láti sánmà, Ọlọ́run sọ̀kalẹ̀ fún wọn, Al-Kùránì ló mú wá. ṣùgbọ́n bí dáa fẹ́ lọ ní pé gbọ́lọ́ ìdán kó jẹ́ ọjọ́ ọdún, yawm surur, ọjọ́ ọdúnnú, yawm sharaf, ọjọ́ yìí, yawman azimuhu, ọjọ́ tá ma gbé tóbi, ti jẹ́ ọdúnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ ọdúnnú, ọjọ́ gbé tóbi, kò wá sí ẹ̀sìn tí ò ní. Torí ẹ̀ làwọn àfáà fi pín ọdún sí méjì, gbogbo ọdún pátá méjì làwọn àfáà kó sí, al-ayad al-islamiyya,
wal ayat ghayru islamiyya, àwọn ọjọ́ ọdún ẹ̀sìn àwọn mùsùlùmí, ọdún ẹ̀sìn àwọn mùsùlùmí, ọdún Islam àti ọdún tí è sọdún Islam. Ọdún Islam ìrẹ́ mùsùlùmí tó bá ní ọdún ní ẹ̀sìn wa, ọdún 2 sí 3 náà ló ń bẹ. Àkọ́kọ́ Eidul Adha wa Eidul Fitr, ọjọ́ ọdún Iléyá, ọdún ìtúnu. Ẹlẹ́ẹ̀kẹta tí a fi kún ní yawmul Jumu'ah, látara àdísì Jibril wá bá Nábì bẹnu Sunan Ibn Majah tó ní Ọlọ́run bá sọjọ́ Jímọ̀ lọ́jọ́ ọdún fún yín, lẹ́fẹ̀ẹ́ pé wà lọ́jọ́ Jímọ̀ máa ń jọ ìwọ ọjọ́ ọdún, àwọ̀ ẹ̀wẹ̀ Jímọ̀, àwọ̀ ìwẹ̀ ọdún, àmúra Jímọ̀, àmúra ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́dún gangan méjì péré ní àwọn mùsùlùmí lọ́dún, kò sọ́dún mímọ̀. Ọdún tá lè proof islamically méjì ni, ọdún ìtúnu àti ọdún Iléyá. Bó ló ṣe bẹ̀rẹ̀ Ànábì dé ìlú Madina sallallahu alaihi wasallam, bó tánàbí wà ń lu Mákkà fún 30 years kò sọdún, tó bọ́ ọbọ́ pápá ọbọ̀ bùlẹ́sẹ̀ ní wàhálà ni wọ́n wà kó tó di pé Ànábì wá dé ìlú Madina. Ó wá di ọdún kejì, ó wá rí pé àwọn ará Madina àbọ́ta àwọn lọ́jọ́ méjì kan tẹ́ fi mọ́ ń sọdún, ó múra wọ́n sàmàlá ọmọ bọ̀. Àdísì Anas ibn Malik ni ó wá kùn wọ́n kí ní lélẹ̀ àwọn ọjọ́ olè àwọn lọ́jọ́ yìí láti láíláí na bàbá wa ti máa ń ṣe bẹ́ẹ̀. Ànábì bọ́ ọdún Madina tí wọ́n ń ṣe ẹgbẹ́ sọ fún kó sí ìrìnà tí ọlọ́dún. Ànábì wá ní Ọlọ́run bá ti pààrọ̀ ẹ̀ fún yín o pẹ̀lú ọdún méjì mí, pẹ̀lú ọjọ́ méjì mí tó lóore jẹ́lé lọ, ọjọ́ ọdún Iléyá, ọjọ́ ọdún ìtúnu. Tẹ́ bá lọ sáájì, tẹ́ bá ti kú l'Árafà, ọjọ́ kejì lára ọjọ́ kẹwàá oṣù Zulhijjah, ọjọ́ ọdún ni. Tẹ́ bá ti gba àwẹ̀ délẹ̀, ọjọ́ kejì tẹ́ gba àwẹ̀ délẹ̀ tí ọjọ́ àkọ́kọ́ Shawwal, ọjọ́ ọdún ni, kò jọ àndọ̀. Imam Tirmidhi gbà wá àtàwọn afá aládé sinmi, adé sahih. Tí bá ní kí ní ọdún rẹ mùsùlùmí, ọdún rẹ, ọdún Iléyá, ọdún rẹ, ọdún ìtúnu, kò sọ́dún mí ma fún rẹ mùsùlùmí. Ṣùgbọ́dún mí tó wá wà lọ́dún ìsọdún Islam torí díẹ̀ nílànà àwọn Christian, lànà Christianity, aná lọ́dún inú ẹni Christmas, ọdún Christian ni tí ó rújú rárá, tí náà fi sọrí bíbí Ànábì Ìsá. Ẹgbọ́dọ̀ ọmọ gbogbo ọdún pátá lórúkọ máa jẹ ọkàn lórúkọ àkídà, kò sọ́dún kan tí yẹn máa ń ṣe tí ó lákídà nú, tí ó nígbàgbọ́nú. Tàbá bọ́ sí ọ̀dọ̀ àwọn Yorùbá, ọdún Egúngún ọdún ni, ọdún Orò ọdún ni, ó sì lákídà. Inú àkídà ni pé ó nígbàtí a bọ̀rọ̀, ó ní ẹni tó gbọ́dọ̀ rí orò, ó lẹ́ni tí ó gbọ́dọ̀ rí orò, àkídà ni. Tẹ́ni tí ó gbọ́dọ̀ rórò bá lóun fẹ́ rórò, kí ló ṣẹlẹ̀? Wàhálà. Náà sọ pé wọ́n ń sọ̀rọ̀ àwọn omi ọgbọ́n ọ̀sẹ́ gíní wọ́n jáde, àkídà ni. Àwọn bọ̀gúnbọ̀gún, àkídà ni. Wọ́n fẹ́ pàjá, wọ́n fi bọ̀gún tó pé ó nígbàtà ma yìnrin, ó máa pa ma yìnrin. Wọ́n ni wọ́n à ṣe tutù ní ewu átẹ́ntì fi pọ̀ lọ́dún yóò, wọ́n àbọ̀gún ní o ẹ̀yọ̀ táwọn kan fẹ́ ní èsẹ ọdún jẹ́ lásà ní ọ̀rẹ́ ń pa ọdún ní ẹ̀sìn ní ìgbàgbọ́ ní wọ́n kàn fẹ́ modernize ẹ̀mọ́ lọ ní àti wọ́n ń ṣe òkè Olúmọ, wọ́n ń sókè Ìbàdàn, àjá ń sẹ́yọ̀ kankaná gbogbo ẹ̀, wọ́n ń bọ̀ Òṣogbo kankaná gbogbo ẹ̀ ló ní àkídà. Ọ̀rọ̀ ọdún Islam ò mọ́ ọdún kékeré rárá, gbogbo ọdún wá pẹ̀lú ìgbàgbọ́ ni, ìgbàgbọ́ àti àlọ́dún yẹ wà ní, ọdún àwọn Mùsùlùmí bá gbàgbà wà ní. Ẹ lè yọ ọdún kò lára ẹ̀sìn, ẹ lè yọ ọdún kò lára ìgbàgbọ́, kò possible. A sọ ọdún pọ̀ mọ́ ìgbàgbọ́, a sọ ọdún pọ̀ mẹ́sìn. Tàbátúkò ń bẹ́ àwọn kàmítà Mùsùlùmí náà tó ń ṣe náà tá ń pè lọ́dún,
ọlọ́pọ̀ mẹ́sìn ni aláàsọ̀rọ̀ mọ́lìdì nàbí aláàsọ̀jọ́ bí ànábí ọlọ́pọ̀ mẹ́sìn aláàsọ̀dún ìjírá ọlọ́pọ̀ mẹ́sìn ẹ lè yọ ìgbàgbọ́ kó lára ọdún ẹ lè yọ ẹ̀sìn kó lára ọdún a sì gbọ́dọ̀ gbàgbé nígbàtàwọn ará Mákà ní kí ànábì jẹ́ àwọn ọdá gbogbo ẹ̀ papọ̀ gbọ́nà láàmà sọ́tọ̀ kàfírùn gbọ́nà fẹ́ parẹ́ ní lakum dinukum waliyadi lakum dinukum waliyadi kẹsìn tí máa jẹ́ tí kẹsìn máa ń jẹ́ tí mi ìyàtọ̀ ń bẹ láàrin pé àjọ ń ṣe pé àjọ jẹ́ aládùúgbò àjọ jẹ́ ẹbí àjọ jẹ́ aráàlú àti wípé ká dá ẹ̀sìn pọ̀ Yorùbá sì ní kìí jẹ́ ti bàbá àtọmọ kọmọ ní àlà ẹ̀sìn wo gbogbo mùsùlùmí bá lẹ́sìn mí ṣe gbogbo ẹ̀ ọláàlá wọ́n láti fàlà sí ìgbòmí ìbẹ̀ ní ogun eré àní láti mọ́ ó yàtọ̀ pé ara lágbájá ọ̀yá ẹjá lọ bẹ̀wò lágbájá ẹjá dáwó fún kábísì ìwòsàn wọ́n ní wá ẹjẹ̀ ẹjá lọ fẹ̀jẹ́lẹ̀ fún wọ́n ní nájólé rẹ̀ ẹjá wá ǹkàtà fún gbogbo yẹn náà ń pè ní muamalat bainal muslimina wa ghairil muslimin tí ó ma wáyé láàrin àwọn mùsùlùmí ajẹ́ ní kìí ṣe mùsùlùmí gbogbo ẹ̀lọ lálàyé gbọ́ fẹ̀yàwó kìsẹ̀ lọ́fẹ́ wọ́n ní orókò olóko okún ọlọ́gbìn ẹ̀pàsí ọmọ kò yọ́ sọdún bóòlù ṣe bá lọ níbi ọdún ẹ̀ tí ò fi ní kọlu ẹ̀sìn ẹ̀ nígbàtí ó wà sáyé bàbá tó bí ẹ kírísítẹ̀nì ìyá tó bí ẹ aláwo ni wọ́n náà sì sọ̀rọ̀ ọdún kẹrin ọdún aláwo bóòlù ṣe bá wọn lò gbẹ̀lẹ̀ sí lákalẹ̀ túnbà mùsùlùmí jọun àwọn èékà máa sí gbọ́ gbùrùgbùrù wọ́n wádìí àwa tó ńlá ìwádìí ákàn fọ́pọ̀lọ́ agbéní ìjọ kan nígbàtí wọ́n dé ìlú Mádínà àwọn sàábé pẹ̀lú ànábì ní ìyá Aisha radiyallahu ta'ala anha yẹ ìyàwó ànábì Mákà ni Aisha fi ìyá rẹ̀ sí lọ sí Mádínà gẹ́gẹ́ bí abiyamọ ó wá wá ọmọ ẹ̀ wálé ó wá Aisha lọ sí ìlú Mádínà ó wá délé Aisha wá pípé ya òun ni ó ní kí a máa ti wọlé ó fi àsìbí kan olóhun lọ bèèrè lọ ànábì sí kí ya ń wọlé àbíkọ́ mọ́ wọlé tó pé ya rẹ̀ kìí ṣe mùsùlùmí ummuha mushrika ìyá rẹ̀ ẹlẹ́bọ ni wà Aisha muslima Aisha jẹ́ mùsùlùmí ọlọ bèèrè sí kí ya wọlé àbíkọ́ mọ́ wọlé gbogbo táwọn gbàgbọ́ yẹ́sìndé ọlọ́bẹ̀ ìlú ànábì sí kí ya mi wọlé àbíkọ́ mọ́ wọlé ànábì náà tí dáun Jìbìrì dé pẹ̀lú súrátù Mùtánà Quran chapter 60 ayẹ ẹlẹ́ẹ̀kẹjọ sáyẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́ni la yanhakumullahu anil ladhina yuqatilukum fid-din ọlọ́ọ̀bọ̀ ọkọ̀ fún yín nípa wọn tí wọ́n súnmọ́ yín ẹbí ni wọ́n jẹ́ ní aládùúgbò ní tí wọ́n kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ yín tí wọ́n gbógun ti inú ẹ̀sìn yín walam yukhrijukum min diyarikum tí wọ́n sì lè jáde kó nú lé yín an tabarruhum bí kẹsì dáadáa sí wọn ọlọ́ọ̀bọ̀ ọkọ̀ fún yín wa tuqsitu ilayhim kẹsì rí fún wọn inna Allaha yuhibbul muqsitin ọlọ́run bá fẹ́ràn àwọn tẹ́ bá ń ṣe déédé innama yanhakumullahu gbọ́n ọlọ́bá kọ fún yín anil ladhina qatalukum àwọn tẹ́ ń jà yín lógun
akọ̀ fún yín fi dínì inú ẹ̀sìn wa akhrajukum min diyarikum tí wọ́n lé jáde kónú lé yín wa dhaharu ala ikhrajikum tí wọ́n tún dúó pé ẹ jáde nìṣẹ́ tẹ́lá fúnlẹ̀ mọ́ tí wọ́n jẹ́ ráyẹ̀ sẹ́sìn bó ṣe wù yín tí wọ́n fúnlẹ̀ sí mọ́ yín ẹ̀rẹ̀ anta wallahum kẹwa mú alọ́rẹ̀ wa man yatawallahum ẹmbá mú alọ́rẹ̀ nú yín fa ulaika humuz zalimun irú wọn bẹ́ẹ̀ alábòsí láìṣà bá ní kí ìyá ohun wọlé ẹnìkan ìyá ohun wọlé tó yà rí onílára ẹ̀sìn kọ wọlé ẹ̀rì ọwọlé tó bá ipọ́lọ ní ọmọ wọlé kò ní wọlé kí ló jẹ́ yáyọ wọlé kò ní ṣẹ̀kan náà ni kò ní Àìṣà lára kò dálá àmúnú ẹ̀sìn kò gbógun dìde sí muamala tí ó fi bá lùgbá láti yàtọ̀ léwé tàbá tó lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí ó ń bẹnu wọn al-musalim ẹni tí fàlàfíà bá wá lò ó sì bẹnu wọn al-muharib ẹni tí ń fi wàhálà bá wá lò kò fẹ́ rí mi wà látàn bákan náà kọ́ láti bá wọn lò pẹ̀lú ní ìdájọ́ hakam al-muharib hakam al-musalim ẹni tí ó sì pógun ní ogun ẹnu ní ogun wàhálà ní oníbáṣe bá lò àlàáfíà ní gbogbo ìgbà oníbáṣe bá lò bẹ́ẹ̀ náà níjọ́ kan Abu Sufyan kò tí gba Islam ó wá màmá wa Ummu Habiba lọ tó jẹ́ ọmọ rẹ̀ lọ sílé Ànábì ó sì dé Ànábì tẹ́ ìtẹ́lẹ̀ tí máa fi ń kírun Abu Sufyan ìfẹ́ jókòó sí ọmọ ẹ̀sí mú kúnlẹ̀ ó lánàbì lónìí tẹ́yẹn anta mushrik ẹlẹ́bọ ní ọ̀yẹ́kọ́ wọ́n jókòó sórí tẹ́yẹn bàbá ẹni ó ìdọ̀tí náà ẹgbẹ́ ní ìtẹ́mímọ́nù ó náà padà gba Islam Abu Sufyan padà gba Islam lọ́jọ́ ogun Fati tó náà di balógun ẹ̀sìn tí ń takò tẹ́lẹ̀ ó wá dóòtì kọlọ̀bá yìí yọ́nú sí gbogbo wọn ẹ ti rí nìsìn àti rí pé ọdún ẹ̀sìn ni ọdún ìgbàgbọ́ ni kálùkù ó sì máa ṣe ẹ̀sìn ẹ̀ kálùkù ó máa sọdún ẹ̀ níbàmú ẹ̀sìn ẹ̀ níbàmú ìgbàgbọ́ ẹ̀ ìyẹ́ jẹ́ bí ó ti jẹ́ àwọn ìwọ́n máa ń béèrè ṣé ó tọ́ kí àwa mùsùlùmí náà ká kópa inú Christmas ká darapọ̀ wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfà wọ́n máa béèrè bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ àwọn béèrè sáà lè gba nǹkan tí a ń bá fún wa sáà lè fún ẹlẹ́bùn sáà lè kí wọn sáà lè kí wa tí ká dáhùn àbí ká má dáhùn òbí ló máa ń jẹyọ àgà nígbàtí ilé ayé fẹjú àtúnwà láyé social media ìdí ń ṣẹlẹ̀ Amẹ́ríkà àárín ṣẹlẹ̀ ní Australia àárín ṣẹlẹ̀ ní Canada àárín ṣẹlẹ̀ Germany àárín ṣẹlẹ̀ ní France àárín ṣẹlẹ̀ ní Britain àárín anywhere in the world ilé ayé di ilé ayé àwòlámà globalization ó dàbí àhírẹ́kó wọ́n ti kólé ayé síwájú àbáyé ló sì rí pé fatiwa sí rẹ̀ ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn náà fẹ́ ká mú wáyé ìdájọ́ ẹ̀sìn wá rẹ̀ àwọn kan bẹ́ tó rọ́pọ̀ mọ́ táà gbọ́dọ̀ gbàgbé ẹgbẹ́ àbá jẹ́ mufti gidi yóò wo ààyè tí a ti bẹ̀rẹ̀ fatiwa yóò wo àsìkò tí a bẹ̀rẹ̀ fatiwa yóò wo kí ló dé náà bẹ̀rẹ̀ fatiwa yóò wo condition tọrọ kíká àwọn tí a bẹ̀rẹ̀ fatiwa kó tó lè jù
ló wá di wípé ìbò ni a lè fi sí. Àwọn àfáà wá pín ọdún àwọn Christian tó ń bọ̀ yìí wọ́n pín sí méjì náà ni. Àkọ́kọ́ ó ní Christmas, ìyẹn rọ́pò mọ́ bíbí Ànábì Ìsá. Wọ́n ní ọbí ní akáníàbí ní on the 25 December ẹ̀rì akáníàbí ní on the 24 December lórí pé sí 25 ní àbí 24 ni wọ́n sì fún àmàrà wọn lọ́wọ́. Ṣùgbọ́n èyí tí ó kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí tí wọ́n bá fẹ́ fún alọ́dé owó ní wọ́n fún wa 25 ìtí ìjọba Nàìjíríà múnù. Ìyẹn rẹ̀ ọdún tó dádúró ní àwọn àfáà tírítì ẹ̀ separate àkánà àwọn àfáà lóde òní. Ẹ má dàpọ̀ mọ́ New Year. Christmas yàtọ̀ sí New Year. New Year yàtọ̀ sí Christmas. Christmas ọdún ẹ̀sìn ni tó pọ́rọ̀pọ̀ mọ́ Ànábì Ìsá alayhisallam. Torí díẹ̀ ìdájọ́ jẹ́ fún ọ̀tọ̀ pé ní Year kò gbé ẹ̀sìn lérí. Àwọn ẹlẹ́sìn ni a mú wá kò gbé ẹ̀sìn lérí tó Christmas, àti pé àwọn èèyàn ti sọ di àṣà. End of the year, end of the year, end of the year. Kódà kẹ́rẹ́ ní skúl lé ní skúl, kódà tó máa skúl Mùsùlùmí wọ́n ní end of the year party, end of the year party. Ọdún fẹ́ parí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àfáà kan ní ẹ má tàn yín jẹ, nǹkan kan náà méjèèjì. Ìpọ́n kan náà ni a méjèèjì wá, ìtẹ́mú wá fún lọ yàtọ̀. Kájẹ̀ wá gbà yí pé tó bá kan gbà yí pé New Year bí àṣà ni, bí àṣà ni. Gbígbàtà ń sọ yí pé irú kẹta máa ń ṣe remembrance, gbígbàtà ń sọ̀rọ̀ òmìnira, wọ́n gbòmìnira lásìkò báyìí, àsìkò ní kan báyìí láwọn ṣe ìṣkìyàn tàbí ìgbà mẹ́rin tí wọ́n máa rántí àwọn àfáà kan wọ́n ní ọjọ́ ṣéù báyìí, ọ̀sẹ̀ ṣéù báyìí láwọn àfáà ńláńlá wọ́n máa fi kó àwọn èèyàn jọ pé bó ṣe fẹ́ rí òun náà nìyẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ kámọ̀ yìí pé méjèèjì àwọn tí wọ́n lọ́dún méjèèjì òun náà ni kí á gbà lọ́dún méjèèjì. Ọ̀kan lè nípọn jù kan lọ, ọ̀kan lè nípọn jù kan lọ. Torí díẹ̀ ló wá sí pé àwọn àfẹ́ẹ̀sìn wọ́n pín sí méjì lé lórí. Àwọn kan ní ọdún Christmas o, ọdún New Year o, kí Mùsùlùmí kópa ń bẹ haramu, èèwọ̀ ni, kò gbọdọ̀ kópa ń bẹ rárá. Wọ́n sì ní àwọn ẹ̀rí tí a fi tẹ̀lé kí Mùsùlùmí kópa ń bẹ o haram, èèwọ̀ ni. Bí ìgbà tí èèyàn ṣẹbọ, bí ìgbà tí èèyàn pààyàn, bí ìgbà tí èèyàn mutí, bí ìgbà tí èèyàn ṣe sìná, ìjẹ́ ń pè ní haramu. Haramu ni pé tó o bá ṣe ó jìyà lọ́dọ̀ Ọlọ́run, tó o bá ṣe ó gbà láàdá. Àwọn kan ní dó lórí pé laysa bi haram, kìí ṣe wọ̀ kí èèyàn kópa ń bẹ̀ walakin bi shurut, pẹ̀lú májẹ̀mú. Àwọn tí wọ́n gbà pé èèyàn lè kópa ń bẹ̀ wọ́n ti májẹ̀mú sí, wọ́n fún ní ẹnu àlà, wọ́n fún ní condition. Ṣùgbọ́n ajá ń pè ní haramu yẹn àwọn ẹlẹ́sẹ̀ ọ̀rọ̀ wọn fẹsẹ̀ rinlẹ̀ jù. Ẹ̀rí àkọ́kọ́, nígbàtí
wọ́n fẹ́ mú ẹ̀rí wá, wọ́n mú àyá Al-Qur'ani wá. Ọ̀nà ni Suratul Furqan. Suratul Furqan. Quran chapter 24, ayah 72. Nígbàtí Ọlọ́run bá ń ròyìn àwọn Ibadur Rahman, àwọn ẹrú Ọlọ́run bá láàánú tí wọ́n wà ní Jánnà tó wọ́n sì jú lọ́jọ́ ọ̀gbẹ̀dẹ̀ Al-Qiyamah, Ọlọ́run fún ní quality bí 16. Quality mẹ́rìndínlógún lọ́ba fún wọn, ìròyìn mẹ́rìndínlógún lọ́ba fún wọn. Ọ̀kan ìròyìn mẹ́rìndínlógún yìí ni àyá 72. Ọlọ́ni walladhina la yashhaduna az-zur. Ọlọ́nà tó pé wọ́n kìí kópa nù kankata ń pè ní zur. Wa idha marru bil-lagwi marru kirama. Tí a bá kọjá níbi táwọn tí ń ṣeré, eré tí ó bẹ́sìn mu, wọ́n kọjá ń bẹ̀ ní kọjá ní àpọ́nlé, má sọ́sẹ̀ ni. Ayanu nasu Qur'an, nasun Qur'aniyun. Torí díẹ̀ afáwa Mujahid, ẹbá gbọ́n Mujahid al-Mufassir al-Kabir, inú àwọn àfá tí mọ́ tó Al-Qur'ani ní ọmọ kí Ibn Abbas direct tó ló ń jókòó kí Al-Qur'ani lọ́dọ̀ Ibn Abbas mọ̀túnmọ́ rẹ̀ látòkè délẹ̀ lẹ́ẹ̀mejì, tó pé ẹ̀mẹ́jì sì rí tó sọ jùmẹ́ fún ọkọ̀jọ́ra wọn. Wá ń sọ ó ní innaha a'yadul mushrikin, ó lẹ́ ẹ̀lọ́rẹ̀ mọ́ ọdún àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí ní o, ìní zur bẹ́yẹ o. Bákanáà ó náà ni Rabi ibn Anas náà sọ, una ni Qadi Abu Ya'la una sọ, una ni Duhaq una sọ, wa qala Ibn Sirin. Ibn Sirin tó sọ, ó ní az-zur, ó ní zuru bí ìdánsọ́ bí, ó ní huwa shanin, ó ní wà máa shanin, ó ní Eidun li Nasara, ọdún àwọn Kristẹ̀. Ẹ̀rẹ̀ ọdún àwọn Kristẹ̀ òun náà ní jẹ́bẹ̀. Àwọn tó bá jẹ́ mùsùlùmí wọn kìí bá wọn kópa ń bẹ̀. Bákanáà ni wọ́n lo àdísì Anas bin Malik tí mọ́ sọ fà lẹ́ẹ̀kan pé Ànábì dé ìlú Madina, ó bá àwọn ará Madina tí wọ́n máa sọdún ọjọ́ méjì tàbí wá pààrọ̀ ẹ̀ fún wọn pẹ̀lú ọdún Iléyá, ọdún Ìtúnu. Imam Ahmad, Abu Dawud, Nasa'i wọ́n gba àdísì wá pé Ànábì ò fara mọ́ ọdún àìmọ̀kan ni, ọdún tí nípa pẹ̀lú Ìsìlámù ni. Torí díẹ̀ láwọn Mùsùlùmí panupọ̀ láti ṣáájú pé a ò gbọdọ̀ bá wọn ṣe ọdún, a gbọdọ̀ bá wọn ṣọdún. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ Umar lójú alátàlá ni ó pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Inú ọ̀rọ̀ rẹ̀ kan tí mọ̀ bá kí gbà wá, ó sọ wípé ishtanibu a'da Allahi fi 'idihim, ẹ jìnà sí àwọn ọ̀tá Ọlọ́run nínú àwọn ọdún wọn tí wọ́n bá ṣe. Ibn Taymiyyah ní ó ní hadha Umar náà ta'allum lisanihim, kódà Umar kọ́ pàgbọ́dọ̀ kọ́ èdè wọn, bẹ́ẹ̀ náà ni a ò gbọ́dọ̀ wọlé tọ̀ wọn yawma 'idihim láwọn ọjọ́ ọdún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tá bá ká tí a bàbá Ibn Taymiyyah Iqtidā'u Sirātal Mustaqīm láti volume 1 láti page 515 lọ, a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n sọ níbẹ̀ ẹ̀rì. Torí díẹ̀ àwọn ẹ̀rí wọn onáànù àti àdísì pé man tashabbaha biqawmin fahuwa minhum, ẹn bá ti kọ́ sí àwọn àjọ kan onáà ti di ara wọn. Ní ó fi wà
inú àkámà alìdìmà bínú kọmí jẹ́ sọ́rọ̀ mọ̀fọ́lá nígbàtí ń sọ ń bẹ̀ wípé inú tí a yẹn ó sọ ń bẹ̀ wípé kódà èèwọ̀ ni a ò gbọ́dọ̀ kí wọn, èèwọ̀ ni a gbọ́dọ̀ lóhùn tẹ́ bá kí wá ẹ̀rì bó sì sọ́nù tí a rẹ̀ nìyẹn bínú kọmí jẹ́ sọ́rọ̀ àkámà alìdìmà ó ní amma tàníyà bisha'il kufur al-muqtasabi ó ní bẹ́ẹ̀ náà ní gbogbo tó bá ti jọdún wọn káwá kí wọn pẹ̀lú ẹ̀ lọ́dún tó pé ọdún tàà mọ̀ wọ́n mọ̀ ní ó ní ọ̀tọ̀ haramun bittifaq ó ní èwọ̀ ní pẹ̀lú panupọ̀ àwọn àfà ó ní mithla an yu'annihum bi ayadihim wa sawmihim bí ká kí wọn fọ́dún wọn àbáwẹ̀ wọn fàyàkọ́ sọ pé ayédùn mubarak alaik aw tàníà ní gbogbo ẹ̀pátá èwọ̀ ni ìyẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àmúdání tẹ̀bá gbọ́ wípé àkán ní ẹmá kí wọ́n o àkán ní ẹmá bá sọ́dọ̀ díẹ̀ ní àwọn ọ̀rọ̀ wọn nìyẹn àgàgà ọ̀pọ̀lọpọ̀ fatiwa tọ́lọ́dọ̀ àwọn afọwà láti Saudi bí Ibn Baz Uthaymin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣeré nìyẹn àwárí àwọn àfá àkàtàgbà wípé a sì lè kópa ń bẹ̀ láwọn ọ̀nà kan àkọ́kọ́ kí a ń dásọ ká bá wọn dásọ kí a náà ń lọ sọ́ọ̀sì ká bá wọn wọ́bẹ̀ wọ́n gbà pé àwọn kankan ń bẹ tí a rí dọ́gbọ́n sí àti gbà mí ń bẹ ń bí abábára wa wọ́n fi má jẹmú sí irú ẹ̀ ni pé sí a lè kí wa sáà lè kí wọn àwọn àfá kan gbà yí pé a lè kí wọn fáwọn àdíkan bí wọ́n bá kí wa a lè dá wọn lóhùn fáwọn àdíkan wọn jẹ́ra láìsẹ̀ fápọ̀ ẹni sí student ní PhD student or master or first degree student yóò professor Christian gbogbo àwọn student yòókù láti send the greeting card wọ́n náà mọ̀ tó túnmọ̀ sí wọ́n náà láti ṣe kí ní wà sẹ́ntì ẹ̀ náà kò dénú ẹ̀ ṣùgbọ́n má sọ lẹ́nu ayálégbé ní ẹni ọkọ́lé tó ń gbé Christian ẹjọ́ ń gbélé gbọ́n tálẹ́ntì yòókù ní wọ́n kí wọ́n ní sí odíjúmọ́ rí ọjáde ojú wọlé àfáà tí ó sí nǹkan aláàjí kìní kí mi náà sọ̀rọ̀ pé ọfẹ́ kó lẹ́nu ó kìní kí má sọ mí lẹ́nu ìyá tó bí ẹ bàbá tó bí ẹ wọ́n kìí ṣe mùsùlùmí Kírísítẹ́nì ni wọ́n gbogbo rúbẹ̀yẹ ìyàwó tó lọ fẹ́ kíṣẹ́ lọ fẹ́ ó sì lóhun ọ̀bẹ́ ẹsẹ̀ sí ìgbà ọdún lé yá dé onáìdìbọ́ sí ẹran ọdún jẹ náà wá dé olómọdé gbárígbárí inú lé ọgbẹ́ onírọ́gbọ́ àwọn tí wọ́n sílẹ̀ ìgbẹ́lẹ̀ sílẹ̀ díẹ̀ nù wọ́n jẹ́ra láìsẹ̀ kéèsì wọléwọ̀dé ló pé ń gbà táwọn àbáwà wò wọ́n ní àwa mùsùlùmí kàtígórì mẹ́ta ni wá lórí Christmas and New Year wọ́n láwọn kan bẹ ẹ̀ ní mọ̀ ìyàtọ̀ wọn sí mùsùlùmí wọ́n ní ẹ̀bọ́n kìí sí mùsùlùmí wọ́n darapọ̀ tán yányá ni bí wọ́n bá dásọ wọ́n náà dásọ bí wọ́n bá ń lọ sọ́ọ̀sì wọ́n jọ lọ ní wọ́n jọ lọ sí àìsùn ní 31st stroke 1st of January abẹ́ẹ̀kọ́ ni àwọn iná burú jù àwọn yẹn ọ̀dá rárá wọ́n ti tẹ̀rẹ̀ pásánàtì wọ́n ti bàjẹ́ wọ́n ti gbàgbé ìdàkún dínúkún àwọn kan ní pé wọn àti ẹ̀fẹ́ lásìpọ̀ rárá ẹlẹ́kejìnú bí wọ́n kí wọ́n ní dá wọ́n ní kí wọ́n àwọn kan
àwọn iye ọ̀sáìdá fàtíwà àwọn àpá ní àtẹ́lẹ̀ o ti kó ti bónú kọ́ yìí mú bẹ́ẹ̀nà ni àwọn Abu Hanifa inú àwọn lọ́dọ̀ Abu Hanifa Imam Zahabi ń sọ inú Risalatu Nafi'a page 32 ẹ̀rì ó ní fayambagi li kulli muslim an yatajannaba ayadahu wa yasun nafsahu wa harimahu wa auladahu an dhalik ó ló di ọ̀ràn gbogbo mùsùlùmí kí ó ṣọ́ra fún ọdún àwọn tá ń sọ yìí kó ṣọ́ra rẹ̀ kó ṣọ́ ìyàwó ẹ̀ kó ṣọ́ ọmọ rẹ̀ in kana yu'minu billahi wal yawmil akhir tó pọ̀ gbọ́lọ́mọ̀ bá tàlì kí a máa gbọ́ kó ṣọ́ra kó mọ́ tẹ̀ bá dá sí rárá ní ẹ̀rì kó mọ́ bá dá sí rárá ní torí díẹ̀ àwọn fuqaha Abu Hanifa aftau ana man hada lahum fi ayadi min jihati ta'zim kufuru pé tí yàn bá fún ní nǹkan lásìkò ọdún wọn tó fi pọn wọlé lọ́dọ̀ àwọn Abu Hanifa ò ti di kèfèrí ẹ̀bá ìlú fi rí àkàtà lédè lórí àwọn ẹlẹ́ẹ̀kẹta wà ní wípé wọ́n darapọ̀ tanyanya wọ́n sì yẹra tanyanya wọ́n bá wọ́n ṣe ní condition jẹ́ bá bá ara wọn ní pé láìpẹ́ ẹnìkan béèrè fatiwa kan lọ́dọ̀ àbákaná àbá Saudi obìnrin ni ọmọ Europe ni ó nìkan lọ gba Islam ní family àwọn family wá ń demand gbọ́ wá máa sọ̀rọ̀ Christmas ṣé kó ń lọ àbí kó má lọ ṣé kó ń lọ àbí kó má lọ kí ni bá jọ ajọ́ gbọ́ má lọ ní kí ni wá tọ́mọ yẹn lá ó wá padà pé mú ti bank ó wá pè yẹn wá sọ pé you should go ó láti lọ ṣùgbọ́n ó ní participate fully inú activities tí a bá ń ṣe yẹ kí a rí ẹ láàrin wọn ẹni tó bá sì lè correct inú correct wọn ìyẹn wo environment sèpàtíwà ó nìkan inú family wọ́n sì ń demand tí ọ̀bọ̀ wá lọ náà bó ní ó ti fẹ̀sìn hàn wọ́n bó ní ó sì pè wọ́n sẹ́sìn ìyẹn wá ní kọ́ lọ lọ́kọ́ mọ̀ participate o fully kó minimize ó wá kọ́ lẹ́kọ̀ọ́ kí ló lè dá sí kí ló lè dá sí kí ló sì pẹ̀lú kí ló sì pẹ̀lú wọn torí dẹ́ ọlọ́ọ̀bá gbàdúrà wa ọ̀rọ̀ pọ̀lẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́sìn díẹ̀ tá lè sọ ní ìmọ̀ràn mi náà ní wípé ká má gbàgbé lakum dinukum waliya din lakum dinukum waliya din wọn pé ká bá àwọn èèyàn jà ṣùgbọ́n mójú tẹ́sìn rẹ̀ ní tó bá lè kọlu ẹ̀sẹ̀ ọmọ pé bá kó láyé àlọ́bọ́lọ́ fatiwa tá a fẹ́ sọ fún àníyàn ká tọrọ àmì kọlọ́ fún dẹ́sẹ̀ wájú wa.